telling me by the way. Èmi ọmọ Ìjẹ̀bú ọmọ alárẹ̀. Ayé wo la ò jẹ́ rí? Tell them, let them know say wọ́n ò lè bá. Then they see us that they emulate. Then won't begin they imitate. Maybe someday they go graduate. Many people no know how far Baba as if they go. Owó lọmọ gbàgbé òṣì. Ìjẹ̀bú Àwùjalẹ̀. Ìjẹ̀bú ọmọ alárẹ̀. Kékeré Ìjẹ̀bú o. Kékeré Ìjẹ̀bú o. Àwọn tó mọ̀ wá o. Àwọn tó mọ̀ wá o. Àgbà Ìjẹ̀bú o. Àgbà Ìjẹ̀bú o. Àwọn alábòsí o. Àwọn alábòsí o. Àjẹgbà. Àríyá rẹpẹtẹ. Ìjẹ̀bú rọmọ ń wá ó gbẹ̀sẹ̀.